tó Elédùmarè adúpẹ́ lọ́wọ́ rẹ o ọba tó láyé, adúpẹ́ pé òkun, adúpẹ́ ribiribi, adúpẹ́ rírí jẹ, adúpẹ́ rírí mu, adúpẹ́ rírí ná, adúpẹ́ rírí lò, adúpẹ́ àtìgbàdégbà. Ìwọ torí pé wọ́n lọ́ba àjíkẹ́, ọba àjíkẹ́, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpè, agbénimádẹ́yìn, afúnimọ́ṣirègún, ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbára àdúgbò àwọ̀pọ̀ tí fi yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbà lọ́wọ́ rẹ o. Ìbà yèyé, ìbà bàbá, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbà àwọn arúgbáṣọ mọ́balẹ̀, àwọn ajẹrun òru, àwọn ajẹ̀dọ̀ èèyàn mọ́bì. Ìbà lọ́wọ́ yín o. Ẹ jẹ́ ojú mi ṣe o. Ẹ jẹ́ ojú mi ṣe. Ìbà láàlú ògiri òkò, òbẹ̀lẹ́kùn sunkún òdẹ́rù bẹ́lẹ́kùn bá dásọ̀ tó dá sí, ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀. Ó ní mi sunmi láàárọ̀ yìí sùn fún ẹbọra tí jẹ́ látọ̀ pa. Èṣù mọ́ ṣe mi ọmọ ẹlòmíì ni ó lọ ṣe. Ìbà o. Ìbà alẹ̀ ọ̀gẹ́rẹ́, afọkọ́yẹrẹ alápòkà, tára yín pẹ̀lú alápò orí, tí kò ló bá júbà ilẹ̀ máa lanu ní ilẹ̀. Ìbà rẹ o. Mọ̀jà sí tẹ́, mọ̀jà sí jẹ, mọ̀jà sí mu, mọ̀jà sí lẹ̀tẹ̀, mọ̀jà tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ̀gún ayé mọ̀jà ogún alẹ́sẹ̀ o. Aṣọ àgbàlagbà mọ̀jà bá wọn tẹ̀. Ẹni tá ṣẹ̀ tá bẹ̀ tí ò ní gbà, Elédùmarè mọ̀jà bá dáńkà papọ̀. Àbẹ̀ ọ ni. Kí ló gbé wa wá lówùúrọ̀ yìí? Ìní ọjọ́ 21 oṣù kẹfà ọdún 2025, 21/6 June 21/6 2026. I mean 2025, sorry. Kí ni nǹkan tó gbé wa wá láàárọ̀ yìí ni pé tí náà bá ti sí ó máa ń confuse mi gan. Ó ń distract mi. Iná tí mò ń lè ó ń ṣẹ́jú. Kí ló gbé wa wá láàárọ̀ yìí ni pé a fẹ́ kí àwọn ọ̀dọ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́nìkan bá mi sọ lánàá, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó wà nílẹ̀ Yorùbá lénìí, ọ̀dọ́ náà fẹ́ forí rẹ̀ sọ jù. Àwọn ọ̀dọ́, ìdí tí ìrìnàjò fi kan àwọn ọ̀dọ́ ni pé gbogbo ibi tí ètò yẹn dé dúró, ọ̀dọ́ ló kù sí lọ́wọ́ o. Ọ̀dọ́ ló kù sí lọ́wọ́. Tẹ́ ẹ bá wo ètò òṣèlú, mo sọ fẹ́nìkan lánàá, mo ní 98% tá a wà Nàìjíríà ń bí tó jẹ́ ọmọ Yorùbá ní ò nígbàgbọ́ nínú Yorùbá nation. Òun ló fà á tí ariwo yẹn fi lọlẹ̀ bó ṣe lọlẹ̀ yẹn. Ẹni tó wá tó contribute sí làwọn èèyàn wa tó bínú tí wọ́n láwọn ò ní dáwó mọ́. Èló tó fi pè mí lórí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ gbà páwọn ti gbẹ́bẹ̀ pé lágbára Ọlọ́run gbogbo tó bá kàn àwọn náà máa fọwọ́ sí. Kí ló mú mi gbé ìròyìn wá jáde ni pé tẹ́ ẹ bá wojú ọjọ́ àti bí nǹkan ṣe rí nínú ètò òṣèlú orílẹ̀-èdè yìí, mo ti sọ bí ọdún kan àbóṣù mélòó kan sẹ́yìn, ìjọba tó wà ń tà yìí mo lè fọwọ́ rẹ̀ sọ̀yà. Èyí tó wà ń tà ò fẹ́vọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu báyìí, ò fẹ́vọ̀ wọn. Mi ì ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ torí pé olóòótọ́ ìlú nìkàlú, a ní sọ́jù. Mo mọ̀ pé bàbá gbọ́n gan, ó máa wá wé láti play game wọn, ṣùgbọ́n tó wà ń tà ò fẹ́vọ̀ wọn. Ẹni tó bá máa ń pa òṣèlú, gbogbo èyí tẹ́ máa ń bá mi jiyàn pé kí lèmi máa ń pa òṣèlú, kí n má dá sí ọ̀rọ̀ politics. Mọ̀ṣèlú tó mi, mọ́ tó mi. Ní tí mo mọ̀ play jù láyé mi òṣèlú ni. Ṣùgbọ́n èèyàn ò kì í fòṣèlú bọ́mọ ìyá ẹni lò. Èyí tí bàbá Bọ́lá Ahmed Tinubu ò ní nìyẹn.
tí ń hun wọn ni wọn àmọ́ pé yóò hun àwọn. Ẹ ti fòṣèlú bá àwọn ọmọ ìyá yín lò, ẹ wá dé ta, àwọn ará àta ò wá gbà tó rán rí bẹ́ẹ̀ ṣe sàwọn ọmọ ìyá yín. Tí Yorùbá bá pòwe pé ilé yẹn tí máa ń kó mẹ́sàn-án mẹ́wàá ròde, mẹ́sàn-án mẹ́wàá, àwọn bàbá wa kan tó sọ pé ẹ̀ṣọ́ pé ilé láti kẹ́ṣọ́ ròde, mẹ́sàn-án mẹ́wàá làwọn bàbá wa kan máa ń pè pé ilé láti kó mẹ́sàn-án mẹ́wàá ròde. Ẹni tó bá sọ ilé nù ó sọ àpò ìyàkọ́ ni. Bàbá, ẹ ka àwọn èèyàn yín kún, ìyá rẹ̀ ní jẹ yín níta tẹ̀ ń wò. Ẹ ń wò pé kí ni wọ́n ó ṣe, ẹ mọ̀ pé tó já fi yín lẹ̀ tẹ́ ẹ fi ń dá kelúkelú torí pé ẹjọ́ ọmọ ìyá wa ni. Tó bá sọmọ lọ́mọ ni àwa náà ó ṣe ṣàkàṣàkà ń bí ni wọ́n ṣe ń ṣe yín níta wọn. Ni Yorùbá ṣe máa ń pòwe pé ọmọ ọlọ́mọ là á máa ránṣẹ́ dé tòrutòru. Níjọ́ kìíní àná tá à ń kàǹpé fún yín káàkiri ilẹ̀ Yorùbá, à ń pariwo pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ rẹ̀ ká kó lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì, ní lẹ̀kẹ̀ tó wà lọ́rùn yín àtọwọ́ yín àti tìdí yín sí débẹ̀. N tá a fi kó lẹ̀kẹ̀ sí di bàbá nù. Èyí tí mo fẹ́ bá yín sọ lónìí òdodo ọ̀rọ̀ pọ́nbélé ni. Gbogbo ọmọ Yorùbá pátá ni mò ń bá sọ̀rọ̀. Mo fẹ́ kẹ́ wo ìkànnì kẹ́ gbọ́ èyí tí mo fẹ́ sọ. Ilé ẹni là á ti máa jèkúté onídodo. Ara òwe Yorùbá ni. Gbogbo àwọn òwe tó rí létí mọ́ ilé màá pa lónìí. Níjọ́ tẹ́ bá ti rí èèyàn tí bá ti sọ pé bóò ni tàwọn èèyàn òun, pé èèyàn òun ò jẹ́ nǹkan kan, ìjọ náà lòun náà lọ́ọ́ yọ aṣọ jẹ́ nǹkan kúrò lára rẹ̀. Gbogbo ẹ̀dá tó bá pa ilé rẹ̀ tì tó pa ìran rẹ̀ tì, níjọ́ tó bá ti lè dán wò báyìí lọ́lọ́run ó yọ àlùbáríkà tí fi ń jẹ́ èèyàn kúrò lára rẹ̀. Ẹ lè má gbàgbọ́, ṣùgbọ́n iná ẹ lọ jókòó kẹ́ ẹ lọ fòye wò, torí wọ́n ní òye làgbà máa wò. Ìjẹ́yàn láyé kò sẹ́yìn ibi tá a ti bíyàn o, kò sẹ́yìn ibi tá a ti bíyàn. Ẹ jẹ́ fún yín ní analysis kan. Níjọ́ kan à ń sọ̀rọ̀ nípa ọmọ ológo. Mo ti ṣe program yẹn rí nípa bí Ọlọ́run ṣe máa ń yọ̀ǹda ògo fún ìran kan. Ìwọ tó ń dá kelúkelú nínú ìran rẹ lénìí, tọ́lọ̀ ń kọ orin mọ́ tọ́ níláárí àwọn gbogbo ẹgbẹ́ rẹ lọ nínú ìran tán ti bí ọ. Ọ rò pé allocation yẹn tí wọ́n ìyá rẹ ná fún, ìdí tí ìyá fi lágbára lórí ọmọ ju gbogbo nǹkan lọ nìyẹn. Obìnrin lọ́lọ́run máa fún allocation yẹn kì í fún bàbá. Eléyìí tó fún bàbá rẹ, ìyá bàbá rẹ allocation tán fún. Eléyìí tán fún wọn ìyá rẹ ná fún. Allocation yẹn déédéé wá fóbìnrin bí kò bá ṣe pé obìnrin yẹn ó ti ṣe dáadáa síwájú Ọlọ́run lápá ibìkan. Kì í ṣe dandan ní kó jẹ́ mùsùlùmí kó máa forí kalẹ̀ gbogbo gbà kọ́lọ́run tó yọ̀ǹda allocation yẹn fún ọ. Ọ̀bá àmọ́ lọ sí ìṣẹ̀kọ́ pàtẹ́wọ́ tó bá wọ Ọlọ́run ó lè mọ́ fún ọ. Ó sì lè jábọ̀rìṣà tọ́lọ́ ó yọ̀ǹda allocation yẹn sọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n wá kú bọ́ ṣe lò ó, ibi tá allocation yẹn ti wá lágbára rẹ̀, ẹni allocation tọ́lọ́ bá fi sí yín lọ́dọ̀. Ìwọ tó ń sáfẹ́ bí tó ń sá fúnran wípé wọ́n ó pa mí jẹ tá bá rí mi pé mo lówó lọ́wọ́ tí bá náwó mi fún wọn wọ́n fowó mi wọ́n fi ṣoògùn sí mi. Irọ́ funfun ni o. Wòlíì tó sọ bẹ́ẹ̀ irọ́ ló pa. Àfáà tó sọ bẹ́ẹ̀ òpùrọ́ ayé àti tọ̀run ni, tó lóun rí wípé tó bá ṣe dáadáa sí ìran rẹ wọ́n fi ba ayé rẹ jẹ́. Irọ́ ni. Allocation tá bá wá fún ọmọ rẹ yẹn nínú àwọn ọmọ tóbìnrin bá bí, gbogbo ìdílé wọn ló ní.
tọrọ Ọlọ́run ò ní gbé kò ní gbé yẹn méjì ànábì méjì dìde nínú ọ̀ràn kan náà lẹ́ẹ̀kan náà ẹnìkan ó sì wọ sẹ́lẹ̀ ẹnìkan ó gbà bó ṣe rí nù òjíṣẹ́ méjì ò lè jáde nínú ọ̀ràn kan náà àti gò tá bá jáde bẹ́ẹ̀ ẹni òpùrọ́ ni wọ́n Ọlọ́run ò gọ Ọlọ́run yìí sì ṣe dandan yóò gbà iṣẹ́ ìkan parí iṣẹ́ tí ẹnìkan ó gbé nígbà tí allocation yẹn bá dé sọ́wọ́ ọmọ tí ìyá bá pe ọmọ ìjókòó pé sá fáwọn ẹ̀gbọ́n rẹ o sá fáwọn àbúrò rẹ wo wọn ò fẹ́ràn rẹ dénú dojú mi rí ìyá wọn ó fojú mi rí nǹkan o máa sá lọ o níjọ́ tó ọmọ yẹn bá ti lè gbọ́rọ̀ sí ìyá rẹ̀ lẹ́nu tó sá kúrò láàrin àwọn ọmọ ìyá rẹ̀ àbáàrin àwọn bàbá tó wá sá lọ sẹ́yìn odi tí wọ́n lọ ń dágbé tí ò fẹ́ ra wọn fámìlì rẹ̀ níjọ́ náà ni àlùbáríkà ó kú nínú tá a ṣe fún allocation yẹn ẹ lọ wò wọ́n ẹlòmíì ó wà tó dìde nínú ọ̀ràn yẹn torí pé ìran yẹn lọ́lọ́run fẹ́ dá lóhùn ṣùgbọ́n kò ní dá yín lóhùn lẹ́ẹ̀kan náà ẹnìkan náà ni ó fún ẹnìkan tí ìyá rẹ̀ dá nínú yín lọ́lọ́run ó fún tó bá wá jẹ́ pé ní àkókò yẹn kò sí ìyá tó dá nínú ilé yẹn mọ́ àwọn ìyá yòókù orí lára ìdá ni wọ́n ọlọ́run ó hang àlùbáríkà yẹn dìgbà tí a bá tó rí èèyàn tó tọ́ sí tó tún wọn tiẹ̀ náà tó kún torí ẹ̀ la fi máa ni wọ́n fi máa ń wàásù fáwọn yẹn pé ẹ máa ṣe dáadáa sáwọn èèyàn yín ìwọ tó o bá fẹ́ kí ọlá sí lọ nínú ọ̀ràn rẹ ìwọ sáà máa ṣe dáadáa gbogbo gbà gbogbo tọ́lọ̀ bá ṣe fún ọ níwọ̀n bá kì í ṣe pé kọ́kọ́ gbogbo ọ̀rọ̀ tọ́lọ̀ kó fún ọ kọ́kọ́ bòyàn ìwọ sáà máa ṣe dáadáa máa tọ́ àwọn èèyàn sọ́nà má jẹ́ kéèyàn ó sunkún látọwọ́ rẹ má jẹ́ kí aburú ṣe èèyàn látọwọ́ rẹ má jẹ́ kẹ́mi èèyàn ó dá lógbòdò látọwọ́ rẹ kó wá máa wò ó bóyá orí ó kúrò nínú ìran tó ṣẹ́ kalẹ̀ ibi tẹ́lẹ̀ omi ti get it wrong ẹ máa tẹ̀lé àwọn afáàpùrọ̀ àwọn afáàpùrọ̀ sọ pé tó bá ṣẹ̀ ó ní nǹkan tó sà tó fi bẹ Ọlọ́run irọ́ funfun ni ó irọ́ funfun báláwú tí wòlíì bá sọ bẹ́ẹ̀ fún irọ́ ni torí àwọn bàbá wa mọ̀ pé oògùn tí ń jáṣegbé ń bẹ ṣùgbọ́n tí wọ́n bá so oògùn àṣegbé èní nìkan ni ó ṣiṣẹ́ fún wọn nìkan àwọn ọmọ rẹ̀ ó san gbogbo ohun tó jẹ lájẹgbé ọmọ ló máa san gbogbo bí tẹ̀yìn òrónú lọ nìyẹn tá à ń pè é ṣàkíyèsí sí nígbà tẹ́ ẹ gbàgbára èmi bí ẹnìkan mo pè yín ọ̀sán àtòru bí fídíò mi dọ́dọ̀ yín bẹ́yìn lẹ mọ̀ọ́mọ̀ listing ni ẹ lóye jù àwa lọ ẹ ti dáyé tipẹ́ jù wá lọ nú ọgbọ́n àtòye ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tẹ́ ẹ̀ ní rí táwa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ tẹ́yìn ò ní rí láéláé táwa ó sì máa rí òun ni wàhálà tó wà nílẹ̀ yìí ta lẹni náà tó fẹ́ bá yín sòdodo ọ̀rọ̀ tó ju ọmọ ìyá yín lọ ta lẹni náà tí ò ní fẹ́ kẹ́ ẹ kú n tó ṣẹlẹ̀ sí ní Kaduna ẹ̀rù bà gbogbo wa kò sọ́mọ Yorùbá yẹn tẹ́rù ọba ṣe rò pé wọ́n lè yí ti ń Kaduna kílẹ̀ Yorùbá sẹ́tù ni àbáwọn Haúsá rò pé nǹkan kan lè ṣe yín ní pọ́ìntì yẹn kílẹ̀ Yorùbá wá kó sẹ́tù bó ṣe lè wù kó burú tó láyé pé bàbá Bọ́lá Ahmed Tinubu Yorùbá ń bàjà lọ́wọ́ kò sí bó ṣe lè wù kó rí ntẹ́ ẹ̀rọ kọ ẹ̀yin kò mọ̀ wò ni pé ṣé torí tèmi náà làwọn èèyàn fara ya tó báyìí ṣùgbọ́n àmì lẹ́ ń rí Ọlọ́run fara hàn yín ń fi bó ṣe tó fi hàn yín èèyàn ò ní gbọ́n láyé kó mọ iye yẹpẹ́ lẹ̀ kò sẹ́ni náà tọ́lọ̀ ń dá tó lè sọ pé gbogbo yẹ̀pẹ̀ tó wà lẹ́yìn iye báyìí ló jẹ́ níjọ́ tẹ́ ẹ bá ti rántí irú àwọn ọ̀rọ̀ báyìí ló yẹ kẹ́rù Ọlọ́run máa bá yín gbogbo bà ẹ wá máa ti dáadáa jáde sáwọn èèyàn kì í sàwọn tẹ́ ẹ fún níṣẹ́ mínísítà tẹ́bi òpa ìran rẹ̀ rí tẹ́ ẹ fún níṣẹ́ lórí tẹ́ ẹ ṣe fún Yorùbá ẹ sóore fún Yorùbá tẹ́ ẹ bá sóore fún Yorùbá ẹ sóore fún Yorùbá nípa pé ẹ ń fáwọn èèyàn ní appointment kì í sóore nìyẹn tẹ́yìn bá mọ̀ pé ẹ fẹ́ sóore fún ìran Yorùbá wáyé tẹ́ ẹ lọ sí Rúbí Fọládé kẹ́ lọ wẹ́ni tó mọ̀wé jù bẹ́ẹ̀ tó kàwé tọ́kàn rẹ̀ sì mọ́ kẹ́ lọ mú nínú àwọn tíṣà tí ń tíìchì ní secondary school ńbẹ kẹ́ fi ṣe minister for power kẹ́ wá wò bóyá kò ní deliver
because ó mọ̀ pé níjọ́ tó ti wà mẹ́fọ́ra dé àwọn òtán náà rí kẹwàá wò bóyá kò ní deliver bóyá àwọn aráàlú rẹ̀ ò ní taná nǹkan pè lóore nu kì í ṣe ẹni tó yẹ pé ilé títí jẹnẹrétọ̀ tí ń lò níjọ́ tí wọ́n ti bí jẹnẹrétọ̀ bàbá rẹ̀ rà tí wọ́n ń lò níjọ́ tó ti bí náà ti lo jẹnẹrétọ̀. nínú ọ̀nà tiwa orí àwa ni jẹnẹrétọ̀ ti bẹ̀rẹ̀ àwọn bàbá wa kan wà tí wọ́n lórí wọ́n níná wọ́n níná iná ò rẹ́gúlà wọ́n dẹ̀ gbà fọlọ́hún bọ̀ lórí tiwa làwa ti bẹ̀rẹ̀ pé okay èmi ò lè wá máa gbèrú láìpẹ́ báyìí jẹ́kìnra jẹnẹrétọ̀ wọ I better pass my neighbor tiger tí àwọn bàbá yìí náà fi wá rí pé kí ni ìdá gan o èmi ìwò ronú débẹ̀ rí. kì í ṣe pé mo fi ń bá àwọn mínísítà tẹ èèyàn sípò níjà o àbí mo fi ń robiro wọn àbí mo ń jẹ́lọ́sì wọn rárá o ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ máa ń dàbí ìsọkúsọ ńgbà míì bàbá ṣe dáadáa fúnran Yorùbá nǹkan ó máa ṣe wá ńlẹ̀ Yorùbá bí àní gbọ́ pín lẹ́nu yín kẹ́ sọ̀rọ̀ wọ́n pa ọba mẹ́ta lẹ́kìtì wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ lóńdó láì mọ́ yé gbà react nígbà táwọn Buhari wà ní gọ́ọ̀mẹ́ǹtì tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn gbà tó bá bẹ̀rẹ̀ jẹ́ Fúlàní kódà kó jẹ́ iye ọ̀kan péré ló fẹsẹ̀ kọ Buhari ó sọ̀rọ̀ bí ó sọ̀rọ̀ Buratai ó sọ̀rọ̀ tó jẹ́ defense ẹ̀ ńgbà yẹn gbẹ̀yìn dákẹ́ ẹ̀ ń wò pé tá a bá lè kú kí wọ́n kú ọ̀tá yín kókú ni wọ́n. tẹ́ ẹ bá ní ká máa bá yín ṣọ̀tá lọ tàbí tẹ́yìn náà bá kọjú ọ̀tá sí wa iná ọ̀hún dé ọ̀nà ṣeun ẹ bá mi tan náà yẹn o tá a bá ní ká máa bára wa ṣọ̀tá tá à ń bára wa ṣe lọ kí ni èrè tẹ́ fẹ́ filẹ̀ fáwọn ọmọ yín lọ́la ẹ̀yin ẹ ṣe dáadáa kẹ́ fáwọn ọmọ yín lẹ̀ ẹ má wọ́ọ̀rì tí àníyàn yín bá da ọkàn yín ò balẹ̀ lórí àwọn ọmọ yín pé ìyà ò lè jẹ wọ́n. tẹ́ bá láníyàn rẹ pẹ̀lú ìran yín torí ẹ̀ là á ṣe ń pè yín ní gbọmọgbọmọ níbi tó dé dúró yìí bàbá wọ́n ti yí ti Benue information la gbọ́ tọ́pọ̀lọpọ̀ wá fi react lọ́nlẹ̀ Yorùbá kó tó di pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní hit Benue wọ́n hit káàkiri títí wa táwa gbọ́ iṣẹ́ mẹ́rin lẹ ti ṣe lé lórí. ọmọ Èkìtì ní defense ọmọ kí lórúkọ Yewa ní IG police ní Nàìjíríà nǹkan sì ń ṣe Yorùbá àṣírí kẹ́ sọ̀rọ̀. ó dùn wá bàbá ó dùn wá wọ́n ní ilé láti kó mẹ́sàn-án mẹ́wàá ròde tó bá jẹ́ pé ẹ̀ ń wẹ̀yìn wò pé lẹ́yìn ẹ jẹ́ kí wọ́n pàtàkì ibi tẹ́ ti wá irú àwọn Haúsá ò ní máa tírìtì yẹn máa ní tírìtì yẹn irú ẹlùfà yẹn á ti sọ fọlọ́n pé kọ́lọ́n kó jábọ́ sẹ́nu ọ̀kadà òun gbọ́ mọ̀ pọ̀ ń bá àwọn ìlú kan ṣọ̀tá. ta lẹ́lùfà yìí bọ̀yìn náà ẹ̀ dánlé ní ti jẹ́ kíta ọmọ gbóná mọ́ yín nìyẹn mo dẹ̀ sọ fáwọn èèyàn kan àwọn olóṣèlú dẹdẹrìn tí wọ́n ń tẹ̀lé yín àwọn olóṣèlú pé Èkó náà ti bẹ̀rẹ̀ òṣèlú ayé ìgbà táyìn bẹ̀rẹ̀ òṣèlú làwọn náà bẹ̀rẹ̀ òṣèlú ayé ìgbà táyìn di gọ́vnọ̀ náà tó mẹ́lòmíì lóṣèlú nílé wọn gbogbo wọn yan fandafanda tí wọn ò tí ì rí calculation Nàìjíríà rí ká lọ wo ohun tá à ń bá bọ̀ látilẹ̀ ká lọ wo ohun tá à ń bá bọ̀ látilẹ̀ èmi tí mo sọ fún yín pé ẹ má fi ibi pa Nàìjíríà ńgbà yẹn tẹ́ ẹ bẹ̀rẹ̀ níjọ́ tẹ́ yọ subsidy èmi ni mo advice yín pé owó subsidize rice àti flour nìkan tẹ́bi ò bá ti pa mẹ̀kúnnù ẹ̀ ní ṣòro gbogbo policy tẹ́ bá lò pátá ẹ̀ skate through ẹ̀
because mẹ̀kúnnù máa dúró tì yín ni aráàlú gan ò dúró tì yín báwo lẹ ṣe fẹ́ bọ́ ẹ̀ tún wá ń sọ ń bẹ̀ pé ẹ̀yin gan níbi tó dé tó báyìí àti news at anything ọ̀rọ̀ yín náà ni pé ilé ìtọ́ bá ti wá sọ báyìí pé kíní kan ọ̀rọ̀ yín ni pé wọ́n ti wá sọ̀rọ̀ yín dáadáa òun ní sọ dáadáa ẹ̀yin àti Kashim Shettima 1 billion lówó oúnjẹ yín lọ́dún àwa tá à ń san rèé inú táàsì wa ni wọ́n ti yọ inú kòtò tiwa yẹn ni wọ́n ti yọ owó oúnjẹ tẹ́yìn èyí fámìlì méjì yẹn jẹ lọ́dún 1 billion àwa wá ń tàràkà aráàlú wa ń dààmú àti lè àfọ́dì kóńgò ráìsì kan ó wá di wàhálà. tá a bá ra kóńgò ráìsì kan nínú tí tálíkà bá ra kóńgò ráìsì kan tí gbogbo ilé rẹ̀ ó jẹ inú ẹ̀ ni wọ́n ti yọ vat tá a bá ra búrẹ́dì ọ̀pá kan tí gbogbo ilé ó jẹ inú ẹ̀ wọ́n ti yọ vat yẹn accumulation rẹ̀ náà ti yọ 1 billion tẹ́yìn fámìlì méjì yóò fi jẹ lọ́dún ṣé fámìlì méjì lè ná 1 billion fún jẹ lọ́dún ìbéèrè mi nu ṣé ẹ̀ ná 1 billion yẹn tán lọ́dún àbí wọ́n kàn bọ̀ yín pé kẹ́ máa lọ rọ sápò kẹ́ máa fi ṣe tó wá wù yín. òun ni mo fi ní gbogbo tẹ́ ṣe pátá gbogbo pọ́lísì yín pátá kò tó lè tẹ̀rù dáadáa kẹ́ tó take a decision. àwọn tó sọ fún wa ńgbà yẹn sọ pé ìjọba olówó lẹ̀ máa ń ṣe pé ẹ̀dá tálíkà mọ̀ ṣé wá dá tálíkà mọ̀ ẹ̀dá tálíkà mọ̀ ibi ìṣòro tẹ́ ti ṣubú nìyẹn ẹ ṣubú látara àwọn aláìní àwọn tí ò ní ara wọn lẹ ti kọsẹ̀ gbogbo ibi tẹ́ ti ń ṣàtúnṣe káàkiri ẹ̀ kàn tanra yín ni olùjọ́ tẹ́ bá padà sí grassroot ibi tẹ́ ti bẹ̀rẹ̀ wàláì olóṣèlú tí ó tọ́lọ̀ ó fún ní ẹ̀bùn tí ó ṣàṣeyọrí láyé rẹ̀ ara tálíkà ni wọ́n ti dìde ìtò gbé Traoré nìyẹn ẹ̀yin wò pé àwọn olówó ní sọ fún pé go ahead British ń promise yín àti America pé kò sí ní tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn tí ìkan ó ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn wà ń bẹ̀ ṣé British yóò wá tẹ̀ka fún yín ni ṣé British yóò búya yín ni àwa tá búya yín rèé àwa la wà lù yìí àwa lẹ́ẹ̀mọ́ lọ láàmọ́ lẹ pure water mọ́ yín àwa láàárọ̀ ọmọ yín là gbèsè pé láì British yóò kúkú ní sẹ́pẹ̀ fún yín wọ́n ti rán yín ṣẹ́ dé torutoru wọn ò mọ̀ yín rí gbogbo sẹ́tẹ̀ máa ṣe ìfẹ́fọ̀ British àti America ni tòrá wàá máa pé tí ń ṣe yín náà tó tọ́kọ̀ yín fi balẹ̀ aráàlú yín wọn yìí jọ yín lójú àti dúró tí ọmọ ìyá yín ó wá dènìra tàlẹ́ni náà wọ́n pa odidi ọba lẹ́kìtì tàlẹ́ni náà kẹ́sọ̀dá aṣọ́rọ̀ kíjọ yẹn kí ẹ̀mí àká Sókótó kó mọ̀rọ̀ oorun sùn kẹ́sọ̀mọ́ rẹ̀ lórí adé pé tí n bá tún gbọ́ pé Fúlàní kan ó dáná jẹ lọ fi jẹ oko lóko kẹwàá wo gòrò yẹn tí ó máa ṣe títí yín lábẹ́lẹ̀ àti ní gbangba who is this oya. ẹ wá mú gbogbo nǹkan ẹ wá dorí ìjọba Nàìjíríà ẹ dorí rẹ̀ kodò kò sálàáfíà lọ́tún kò sálàáfíà lósì ẹ̀yin gan ẹ lérin gẹ́gẹ́ ẹ̀yin gan olójú ibi tẹ́ ilé wọ̀ nígbà tí ọba ìlú ò bá ti lè wo àwọn ọ̀dẹ̀ kan nílùú tó ti ń ṣe ìjọba tí ìjọba lé lórí ẹ mọ̀ pé ewu ti wà fún ọba bẹ́ẹ̀ ewu ti wà. àlálùkọ ibi tẹ́ ẹ lọ yẹn ní Kaduna sí ibi tẹ́ ẹ ti lọ sọ̀rọ̀ tẹ́ ẹ bá mọ tó ṣẹlẹ̀ bí àwọn IBB ibi tó òrùka ti fòye ọmọ IBB lọ́wọ́ ní òrùka Alukunutu àbíkẹ́lẹ́ ń gbórúkọ ẹ̀ ayáyọ akọ̀yùmù ti ń lò nígbà yẹn tó gbọ́kànlé tàbá ṣe wá láti Senegal tí ń fi sọ́wọ́ ó bọ́yàn lọ́wọ́ ní òkà ẹ̀rẹ́ disappear IBB olùṣẹ́jú márùn tó fi kún Kaduna lọ́dún tí mo sọ yìí kò lò ṣẹ́jú márùn ìbẹ̀lẹ̀ lọ tí gírígírí ti fẹ́ ṣẹlẹ̀ kì í ṣèlú tí ìyẹn máa lọ lásán bí tẹ̀ ń wo àwọn ilẹ̀ Haúsá tó ti fún yín láti fi red mark sórí ọ̀rọ̀ yín níbẹ̀ ibi tẹ́ bá lọ ń bẹ̀ máa wà very careful tọrọ ọmọ tiwọn náà tó bá ṣàìdá bí wọ́n ṣe ṣe aburú sínú torí ẹ̀ làwọn ìran tiwọn tá bá wà ní pọnṣá tẹ̀yìn wà lénìí làwọn ṣe máa gbọ́rọ̀ sáwọn aráàlú wọn lẹ́nu ẹ rí pé tálíkà alẹ́ Haúsá ní máa control olówó wọn
gbogbo Dangote wọn àti wọn mọ lọ lu wọn lọmọ jayé ẹ sọ fún Buhari ní lọ Kánò kọ lọmọ yan Fanda Abacha máa yan lẹkọọ ẹni wọn lọmọ yan bẹ kéèyàn ọmọ ti jẹun kó wọn máa kí wọn ní olówó ni wọn wá rìn láàrin àwọn tí ò ti jẹun àwọn ìdánwò lọ́dọ̀ tiwọn ibi ẹ̀yìn rí bí fàájì kẹ́nì kó ṣubú lulẹ̀ kọ́ ní ebi ló fẹ́ pakú kẹ́yìn ó mú méjì kẹjá kẹ́dàṣẹ́ lójú rẹ̀ kẹjá gólú ẹnu ilẹ̀ Yorùbá nìyẹn ti rọrùn lọ́dọ̀ wọn lọ́hùn wọn ó la igi mẹ́nìyẹn lórí ni nǹkan tẹ́rí tọ́ra ṣẹlẹ̀ sí Kaduna yẹn mi fi yọ yín ṣùgbọ́n wọ́n ní ikú tó bá ń pojú gbà ẹni òwe ńlá ní pa fún yàn ìjì tó dẹ̀jà tó káṣọ lọ́rùn èèkàn nínú yàrá kẹ́ni tó wọ tiẹ̀ sọ́run náà kó má ṣàfihàn lọ́rọ̀ tó ṣẹlẹ̀ yẹn tó ṣẹlẹ̀ sí Kaduna yẹn mo fẹ́ kẹ́ mójútó torí àwa wò sí ọmọ ẹni ò ṣe wọ́n ní ẹni ò ṣe ní ènìyàn ò ṣe yàn a lè fi wá aláàárọ̀ lásán Yorùbá báwa ṣe rí nu a lè mọ́gbà tí yín oṣù bá àfẹ́ kẹ́ kú kì í ṣe kú yín la fẹ́ tora a nígbàgbọ́ pé ìrònúpìwàdà sì lè wájọ́ kan tẹ́ ronú pé kí lẹ fẹ́ yẹn èèyàn mi kí lẹ fẹ́ bàbá ó dọwọ́ yín ìmọ̀ràn mi ò jù máa ń lọ lórí ọ̀rọ̀ títí yín ẹ̀yin ọ̀dọ́ pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ yín ò dá nǹkan kan mọ̀ mo odó tẹ̀ ń dùn ńlá sí everybody sàn ṣe tó wù lọ èmi kàn fẹ́ rọ̀ yín ṣe rí ọ̀rọ̀ Yorùbá nation ó ní the only option tí Yorùbá ní tó wà ńlẹ̀ téèyàn kan bá parọ́ fún yín pé Nàìjíríà ó dá lọ́la wọ́n ń tàn yín ni èmi ò ní parọ́ fún yín tèmi wàláì ẹni tó bá ráàyè nínú yín kó lọ bẹ̀rẹ̀ ìrìn àjò Nàìjíríà bọ̀ láti 1914 kẹ́ máa wò bọ̀ bí wọ́n ṣe set up orílẹ̀-èdè yìí ẹ wá bá dé 1960 ẹ bá dé 1958/1960 kẹ́ wo nǹkan tí ìran Yorùbá ẹ̀ǹkántà lálàfo ògbà yẹn síra wọn 1960 ẹ tó wò láti 1960 ẹ wò 1963 kí ló end up àwọn aṣáájú ilẹ̀ Yorùbá gbà yẹn kí ni tó ṣẹlẹ̀ torí tó ṣẹlẹ̀ ní 63 ó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá tó di wàhálà tó di àdìgbọ̀n mo fẹ́ kẹ́ lọ wò dáadáa ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ni mò ń bá wí nígbà tẹ́ ẹ bá go through àwọn history yìí àti sọ́sọ́ wà lórí ìkànnì yìí dáadáa bó tẹ́ ẹ bá lọ wò fúnra ara yín ó dà pé kẹ́ wò fúnra yín ló pè yín ẹ mọ ibi tó yẹ kẹ́ dorí kọ tá a bá pè yín pé kẹ́ jáde fún rálì ẹ̀yin náà ó lè mọ̀ pé n tó kànú pé Yorùbá nation ló kàn bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn fúnra ara wọn mọ̀ lọ́kàn ara wọn wípé n tó lè sèvù ìran Yorùbá láyé òun ni kí Yorùbá ó dá dúró tora ní rẹ́kọ̀dù méjì lọ́wọ́ táwọn gangan ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation bàbá Bọ́lá Ahmed Tinubu mo ti rí rẹ́kọ̀dù 3 tí wọ́n ṣe rẹ́kọ̀dù 3 tí bàbá Bọ́lá Ahmed ṣe lórí Yorùbá nation wípé the only option ni kí Yorùbá ó dá dúró tó jáde lórí ahọ́n wọn báyìí ṣùgbọ́n nígbà míì ayé lágbára wọn ní tá a bá tí ì fi ọlá tọ̀yàn wò àlè tí ì mọrú àtẹ ẹni tó wọn wù lórí ipò ọlá onírúurú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí èmi ò wá fẹ́ kẹ́ máa gbé ìgbàgbọ́ tí ò ní ṣe láéláé kẹ́ máa gbé sọ́kàn ẹ̀yin ọ̀dọ́ ìdí ẹ̀ ni mo ṣe mú mídíọ̀ mi wá pé ẹ̀yin ọ̀dọ́ lórí ọ̀rọ̀ yìí pàtàkì sí jù mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ni ẹ jẹ́ kí Yorùbá nation ó múmú láyà yín bíbí àfúrásẹ múmú láyà àwọn Ìgbò gbogbo iṣẹ́ tí Ìgbò ń ṣe iṣẹ́ tí ó fẹ́fọ̀ ọ̀ràn wọn ni àwọn Ìgbò dó láti gba Èkó lọ́wọ́ wa wọ́n dó láti gba ilẹ̀ Yorùbá wọ́n claim so many places nílẹ̀ Yorùbá nítorí ọ̀la tí wọ́n Ìgbò lẹ́yìn ń claim
ẹ béèrè lọ́wọ́ àwọn ọ̀ràn yín àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá níbo làwọn ń claim tó jẹ́ nǹkan ní nǹkan táwọn ń claim. Ìlú wo làwa wà tá a ti bá wọn fa àdìgbọ̀n pé àfikà máa bá yín farí tárí. Ibi tó yẹ kẹ́ ti mọ béèrè lọ́wọ́ ara yín nìyẹn, because èyí la rí kò sẹ́ni ẹni tó mọ̀la tí ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ò bá serious lákòókò tá a wà yìí tí gbogbo wọn fi ìrìnàjò tó wà lẹ́ẹ̀gún lágídì ìyá ọlá àtẹkùn ọ̀la ni. Kẹwàá mọ̀mọ́ sọ pé orí àwọn àgbààgbà yẹn náà ni wọn ò dà, àwọn ni wọ́n bà nǹkan jẹ́ tí wọ́n fi yòókù lẹ̀ fáwọn. Òun là ń sọ lójú yín lénìí. Ẹ̀yin náà ní ipa ńlá láti kó, ẹ̀yin ọ̀dọ́. Gbogbo ẹni tó bá rí kan nìyẹn bá wa tàn káàkiri sórí platform táwọn ọ̀dọ́ bá wà, ẹ jẹ́ wọn ó rí. Ọjọ́ ọ̀la yín àwọn nǹkan ti gbajé lórí ẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ lónìí kí wọ́n kó ajé tán gbà lórí rẹ́lẹ̀, kẹ́ lè mọ bẹ́ẹ̀ ṣe gba ẹ̀tọ́ yín padà lọ́wọ́ àwọn tán fẹ́ tẹ̀tọ́ yín fún, kò ní rọrùn fún yín láti gbà lọ́la. Nítorí pé ibi tí àwọn Ìgbò plan ẹ̀ dé, wọ́n plan ẹ̀ dé House of Assembly. Ìtàn pè lógun jíjà jù bá ń lọ. Wọ́n ti jà níbọn, wọ́n wá tán fẹ́ jà pẹ̀lú báírò. Ṣùgbọ́n inú mi dùn pé ní ayébáyé ṣe tóbi tó yìí, kí England go fẹ́ fi báírò jagun pẹ̀lú ilẹ̀ Yorùbá, wọ́n ó fèèlì. Tọ́ra wa gan mọ́mọ́ yẹn ń lo báírò, wọ́n máa fèèlì. Ṣùgbọ́n tí ò lè jẹ́ kí wọ́n fèèlì ni pé tí àwa fúnra lára wa bá ta ẹ̀tọ́ wa ta láíláí fún wọn, eléyìí tí wọ́n tà lẹ́kọ̀ọ́, gbogbo èmi ní Computer Village yẹn ti kúrò lọ́wọ́ Yorùbá o. Gbogbo èmi ní Ìsọlọ̀, Iriakari Estate kankan, gbogbo ẹ̀ ti kúrò lọ́wọ́ Yorùbá o. Gbogbo èmi ní Festac ti kúrò lọ́wọ́ Yorùbá o. Gbogbo èmi ní Lagos Island ti ń kúrò lọ́wọ́ Yorùbá lọ díẹ̀ gbogbo tẹ́ bá lọ wo náà Ìjọba lógun lẹ́nu Ìgbò ló pọ̀ jù ń bẹ o. Àwọn ilé yẹn structure yẹn tó jẹ́ ti family nísìn gbórúkọ Yorùbá lórí lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n gbàtà bá fi rọ́dún mẹ́wàá sísìn ọ̀pọ̀lọpọ̀ lébẹ̀ yẹn ni developer wọ́n tà fún developer. Gọ́vnà Sanwó-Olú gbogbo ọjà tí wọ́n kọ́ nínú Èkó yìí, gbogbo ọjà Kétu tán fẹ́ tó kọ́, ọjà ilé epo ọjà tí wọ́n ń kọ́ lọ́wọ́, eléyìí tí wọ́n fẹ́ kọ́ yìí super tán fẹ́ kọ́ yìí, Ìgbò ni wọ́n gbé contract ẹ̀ fún o. Ìgbò ní ń kọ́, tó bá dẹ̀ ti kọ́ tán àwọn èèyàn rẹ̀ ní ń tà fún, kẹ́lẹ́ mọ́ bá wọn ṣe gbọ́n. Bẹ́ẹ̀ ro owó wà bá yín nulẹ̀, tẹ́ ẹ̀ bá ro owó lọ yáwó wá ní báǹkì fún yín tẹ́ fi rà á. Platform mélòó ni Yorùbá create tí wọ́n fi ń ṣoore fúnra wọn lẹ́kọ̀ọ́? Látijọ́ àwọn bàbá wa níta kọ́kọ́rọ́ ní gbogbo inú ọjà lẹ́kọ̀ọ́, kọ́kọ́rọ́ àti tówẹ̀. Lénìí inú mi dùn gan pé Alhaji Yinka Quadri tó jẹ́ tíátà, ọ̀kan náà gá àwọn onítíátà nílẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ gbajúmọ̀. Bàbá wọn tówẹ̀ ni wọ́n tà lẹ́kọ̀ọ́ Òdùmọ̀tà tẹ̀ ń wò yìí. Ẹ wá béèrè lọ́wọ́ Alhaji Yinka Quadri pé ta ní ń ta tówẹ̀ mọ́ nínú ọ̀ràn wọn? Kò sí mọ́. Ìyàn mélòó nínú àwọn ìgbóhùnàgbà yẹn mélòó wọn ní ta kọ́kọ́rọ́ mọ́? Láyé àtijọ́ ní gbogbo ojú ọ̀nà Ìyànà Pájà yìí, àwọn ajìbésì la máa ń rí. Ráìmì Báńgbọ́lá, Tẹ̀júmọ́lá, Alhaji Bashiru, gbogbo wọn, gbogbo àwọn Sáàbù Sọ̀lá, léèní ẹ lọ́wọ́ bẹ̀. Àwọn Ìgbò ní ń ta ní gbogbo ibi tá à ń sọ yìí lénìí. Ta ló mọ àwọn ayákẹ́lẹ́ àtọ́pá gbó wọn dànù gbà yín? Ibi tí Yorùbá yìí ti kíyèsára nu. Ibi tí Yorùbá ti kíyèsára nìyẹn. Gbogbo businesses tí àwọn ọmọ Yorùbá ń ṣe látijọ́, Ìgbò ti gba gbogbo ẹ̀tàn lọ́wọ́ wọn. Olójé mọ́ sọ fún pé Òṣogbo nìkan ni wọn ò ti gbà kí Ìgbò ta táyà. Òṣogbo nìkan wọn ò ti gbà kí Ìgbò ta páàtì ọkọ̀. Ìgbò náà wọnà ọjà lọ́ra lọ́wọ́ àwọn Yorùbá bẹ̀. Ẹ lọ wò dáadáa. Ṣùgbọ́n nìkan náà tó ti ń fún mi ní information pé ń bo wọ́n ti ń wọlé sáwọn Yorùbá lára ń bẹ̀ díẹ̀díẹ̀. Ó kù sọ̀wọ́ yín, Ìgbò kó wá láti ìlú wọn o, ìlú yín náà wọ́n ti ń rí o. Ìlú yín ni wọ́n ti ń rí. Tẹ́yìn ń fowó tí tẹ́yìn bá rí, tẹ́ lọ fi mu Colorado, tẹ́ lọ fi mu gbókiri, àwọn sì ń fowó yín, wọ́n bẹ̀rẹ̀ láti fi pure water, àti pure water yóò dẹ̀ ti ń ta bottle water, from bottle water èyí yóò bẹ̀rẹ̀ sí tó kìrìkà, àti bí òkìrìkà fẹ́ẹ̀kì ni ó máa ta ẹ̀ sì máa rà á. Ọmọ yẹn ti ń ta original torí pé tiẹ̀ wọ́n ẹ̀ ní ra lọ́wọ́ ẹ̀, bọ̀ original ní ń tà ẹ̀ ní dọ́dọ̀ ẹ̀, títí wọ́n ti ń ta fẹ́ẹ̀kì yẹn lẹ́ lọ nítorí pé ó dín 20 naira ẹ prefer láti ra fẹ́ẹ̀kì sí original
ibi tá a bá dé nìyẹn o ẹ̀yin ọ̀dọ́ torí ẹ̀ ló jẹ́ kí n máa ṣe wáàsí tèmi fún yín lénìí ó dọwọ́ yín ọ̀rọ̀ tí mò ń sọ lọ́lẹ́kan pẹ̀lú bọ́lá ṣe máa ń structure kádàrá sínú ran tó mú mi mọ́rọ̀ yẹn wá ń gbà yẹn nìyẹn mo ti ṣe rí ẹ lọ wo ológo ọmọ tí mo ṣe màá search fún tí ó bá sí lórí YouTube bá post ẹ̀ síbí kẹ́ ẹ lè bá rí bọ́lá ṣe máa ń fún ìran kọ̀ọ̀kan allocation ọ̀la allocation látọ̀dọ̀ Ọlọ́run tí bá dẹ̀ ń dé sínú ran ìyá ni máa gbà fọmọ nípasẹ̀ àwọn ìrìn àjò kan tá à ní lè mọ explain bí báyìí tó bá wá dọ́wọ́ ọmọ okú bọ́mọ náà ó ṣe wá lò ó tí kinní yẹn ó fi pẹ́ èyí tí kì í jẹ́ ó pẹ́ lọ́wọ́ pọ̀lọpọ̀ ó wà lọ́wọ́ ìyá àtọmọ tí wọ́n fún tí ò ń jẹ́ kí kinní yẹn pẹ́ nìyẹn o ìwọ tó bá fẹ́ kó pẹ́ ẹ̀kọ́ ń bẹ fún tí yẹn máa fi retain ọ̀la tí ọ̀la ó fi pẹ́ tí ìran ó máa rí lọ tọ́mọ ó máa jogún bá ó ní bá bàbá wa ti máa rìn níjọ́hun kì í ṣoògùn kì í sì ṣe pé bí ẹ máa káàkiri ẹ̀kọ́ ni ẹ̀kọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba gbogbo ẹni tó lọ́run bá ní kó bá wa rí fídíò yìí ẹ bá wa tì káàkiri ẹ bá wa tì káàkiri a máa fi ṣíra wa lójú inú gbogbo àwọn tó bá ṣe tí kùdẹ̀kùdẹ̀ bá ń bẹ lọ́wọ́ wọn a máa fi bá wọn sọ̀rọ̀ kí wọn ò lè máa rántí ibi tí wọ́n ti wá bá ń tan fáànù yẹn náà kí mo ṣe fún yín. Ọlọ́run bá tó ní kápọ̀ ọlá alágbára lórí ohun gbogbo yóò ṣíjú àánú ẹ̀ wò wá kò ní jẹ́ ká ṣe lásán kíní yìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀mí kan fẹ́ kí fídíò gùn jù màá ṣe mọ́ pa tú ẹ̀ wá agbára Ọlọ́run kò ní jù báyìí lọ.